òkè ẹ̀sà ṣẹlẹ̀ kọrin bí làbàkà ṣe ń kọrin. àsìkò ọ̀rọ̀ sísọ aláwìyé alálùbáríkà ìjọba. ọmọ tó sọ ìmọ̀lẹ̀ ìsìlámì kakọni gbẹ̀sìn ga àmírù ṣúọ̀rà yìí o gbogbo olórin mùsùlùmí ní nàìjíríà aláwìyé ìmọ̀lẹ̀ akọrin bí ẹni jẹ̀kọ́ lábáríkà gbogbo agbára nínú pisman ló wà mo bá jọ rí irọ́ bó rí bẹ́ẹ̀ rí orí bẹ́ẹ̀ ṣe ní gbogbo yín lẹ́ mọ̀ gáúzù tó máa ń sọ pé gáúzù tó máa ń pe gáúzù ìyàn látàyè yìí títí dálìkì àmọ́ ọlọ́run ní fún gbogbo olórin mùsùlùmí tó ń kọ́ mùsùlùmọ́ nínú pisman ló wà ó ṣe keyboardist nínú pisman ló wà ó gáúzù zamani akọrin nínú pisman ló wà nínú pisman ló wà ó gbogbo èyí tí mo ń sọ yìí ẹ jẹ́ kó wà bẹ́ẹ̀ àwọn quality nìyẹn àwọn evergreen superstar islamic singer gáúzù zamani ibrahim labaika ọmọ alájí labaika ní gèrè àlímì nínú pisma tèmi aláwìyé aláwìbáríkà ló wà ẹjọ ìyá àjọba ìyá gbogbo ìjọba ọmọ kan bíi 1 million alájà mẹ́rin àwọn àkìkì ọmọ mi tó ń kí tó wọ́n halẹ̀ lójoojúmọ́ ayé mẹ́rin àwọn àkìkì nínú pisman ló mẹ́rin àwọn àkìkì nínú pisman ló wọ́n ti ẹ̀kọ́ lẹ́tà wá fún un pé òdẹ̀jọ̀ wá ṣe onírọ̀rùn nínú pisman máa kú sí àkìkì sọ fún wọn pé nínú pisman mo wà ó ẹ gbọ́ ọba orin tó gbórin wáyé táyé gan pàpọ̀ lọ́hùn fi iṣẹ́ orin ran alájà Àyìndé Síkírù tó kúnjọ́ sí ẹtù wo patterns mo fi ń kọrin bàbá yẹn bóyá máa gbórin ilẹ̀ gbé fún mẹ́ẹ̀dínà tù bàrí ti dé àṣàbí nínú pisman ló aláṣàbí nínú pisman ló bàrí ti dé nínú pisman ló ọmọ bàrúsà àti nínú pisman ló ẹgbọ́n àfáà ńlá ta ló máa sọ pé tí yín báwo lágége lẹ́kọ̀ọ́ lé níbi tó ní ti ṣẹ̀ wá àfáà ńlá Abdul-Jalili nínú pisman ló wà mo fọlọ́run múra nínú pisman ló wà gbọ́ mi dáadáa alájà Rúkàásù Àyìnkẹ́ Adébáṣírí mi evergreen superstar islamic singer ọmọ tó fi ń tọrọ ọmọ ojúlówó olórí ẹ̀sìn nínú pisman ló wà ẹ̀jẹ̀ oyè wọn pé nínú pisman ló wà ẹ gbọ́ ẹ máa gbọ́ ń sìn ẹgbẹ́ onísìkìrì kan tó kọjú ẹ̀ mọ́ra wọn tó máa di suit white tó máa fi kọrin lọ́dọ̀ highways láyé ẹjọ́ ẹ̀ títí da ayé èsì tí gbogbo ayé rajà ẹ̀ ní wìtìwìtì àṣìdàtú àmọ́ wí nínú pisman ló ẹ jẹ́ kó yé wọn pé nínú pisman ló bá ṣe máa kọ́ lélẹ́yìn aláwìyé alálùbáríkà ìjọba gbogbo àmírù ṣùárà yìí fún gbogbo olórin mọ̀mí ní yányán ó bá ṣe pisman ó bá máa ṣe pisman kójó lórí mi àmírù ṣùárà yìí ló ń kọrin lọ́wọ́ ẹjọ́ nítorí ọlọ́run ṣoore tèmi fún mi ṣoore tèmi fún mi ó ṣe ti Musa ó ṣe ti Sùláímọ́nà fún ṣoore tèmi fún mi sẹ̀míyá gbà sí ọ̀rọ̀ àtàkùn ẹ̀dàdúró pátápátá ẹ̀dàdúró pátápátá. bó bá rẹ̀ jà gbogbo yín lẹ́ ó sọ sí o bó bá rẹ̀ jà gbogbo yín lẹ́ ó sọ sí. bó bá rẹ̀
sọ sí o bó bá rẹ̀ jà gbogbo ilẹ̀ ó sọ sí. òun tájà rí tájà fi ń gbó kò kéyìí tágùn tá fi ń ṣèràwọ̀ bó bá rẹ̀ jà gbogbo ilẹ̀ ó sọ sí. Ahmed Aláwìyé pẹ̀lú ọmọ Alájí Làbá ẹ̀ka mọ̀ sọ fáyé. ọ̀rọ̀ tí bàbá wa sọ nítorí pé wọ́n sọ̀rọ̀ wa láàyè dá ká má pọ́n wọn lé. bàbá wa Sídíkì o èsì ọ̀rọ̀ dé ọmọ Làbá ẹ̀ka kó ní kálukú gbọ́. mo ní bó bá rẹ̀ jà gbogbo ilẹ̀ ó sọ sí o bó bá rẹ̀ jà gbogbo ilẹ̀ ó sọ sí. gbogbo ayé ló máa sọ àwọn ọba ìlú máa sọ bí tọ́ba ìlú Ìlọrin Sodiq àti gbogbo àwọn ẹ̀mẹ̀wá rẹ̀ wọ́n ti wá sí Ìlọrin wọ́n wá lọ sọ fún bàbá wọn bá ìlú Ìlọrin wọ́n ní mọtí ni wá wọ́n ní alùjìbìtì ni wá wọ́n nínú ẹgbẹ́ Isman wọ́n ní jìbìtì lásán ọmọ Alájí Làbá ẹ̀ka pẹ̀lú Ahmada ni wọ́n fi lé wa kúrò sẹ́ni tẹ́lẹ̀ kúrò nínú ẹgbẹ́ lẹ́tún máa bẹ̀ lórí fóònù lójoojúmọ́ gbogbo wa la gbọ́ gbogbo ayé ló máa gbọ́ ọ̀rọ̀ tẹ́ bá Làbá ẹ̀ka sọ lórí fóònù tí mo yarí pé mi ò ṣe ti yín mo ní bó bá rẹ̀ jà gbogbo ilẹ̀ ó sọ sí o bó bá rẹ̀ jà gbogbo ilẹ̀ ó sọ sí. Alhaji Ibrahim Labaika wọ́n làwọn akówó ìjọ jẹ́ wọ́n làwọn akówó ìjọ mi sàpò mo wá ń bèrè lọ́wọ́ wọn wípé ṣé mi tí ń joyè ní zonal level rí lálìmọ̀ṣọ́ tí mo wà èmi tí ń joyè ní Lagos State rí Aláwìyé ìmọ́lẹ̀ bèlè ń tàṣe pé mo máa joyè ẹgbẹ́ ní national báwo lówó ẹgbẹ́ ṣe kàn mí o báwo lówó ẹgbẹ́ ṣe kàn mí o Haji Sídíkì báwo ni blackmail yìí ṣe wá ṣe ń pọ̀ sí tọ́lọ́hún tún wá ń ṣọlá náà fáwa táwọn ṣubú Haji Sídíkì lẹ́yìn ni kò ní dọ́là máa sọ díẹ̀ lọ́rọ̀ Aláwìyé pèrègùn ilé mi o ó ti lórí tẹ́lẹ̀ látọ̀ 18 years ni mo wà tí mo ti ń kọ́lé táwọn ọmọ Alájí Làbá ẹ̀ka wá sí Ìlọrin mo ti bá bàbá Ngídá ṣiṣẹ́ rí iṣẹ́ aṣọ òfin ni mo kọ́kọ́ ṣe mo ti lọ́wọ́ lọ́wọ́ ọmọ Alájí Làbá ẹ̀ka kí n tó di star pèrègùn ilé mi ò ti lórí tẹ́lẹ̀ látọ̀ torí pé mi ò fojú ọpọ́n yìí mọ́ o àmọ́ ibi tákàtà bàbá sí omi ò ní jẹ́ kí ẹ̀ Sídíkì pẹ̀lú ẹ̀gbọ́n mi Haji Mumini ìwọ wá sí Ìlọrin níwájú ọba Ìlọrin oníwọ́n ti Làbáíkà mọ́lé onímọ̀lẹ̀ wọn nítorí kíni ṣé nítorí ẹgbẹ́ náà torí mò ń pariwo Ibrahim lójoojúmọ́ gbogbo owó ẹgbẹ́ níbo lẹ kó sí láti bí 20 years ago kí lẹ gbé ṣe ìwọ wá sí Ìlọrin ìtòsí sábà bí ọmọ Alájí Làbá ẹ̀ka o ilé tí mo kọ́ fáwọn student tí wọ́n ń gbé ní táǹkẹ̀ èyí ló ṣe sábà bí ọmọ Alájí Làbá ẹ̀ka àtọ́lọ́pàá fi wá sílé mi gbogbo ayé ló mọ story. mo sọ Ibrahim kẹmàpọ̀ mo ní bó bá rẹ̀ jà gbogbo ilẹ̀ ó sọ sí o bó bá rẹ̀ jà gbogbo ilẹ̀ ó sọ sí. Làbáíkà Mumini ìdámilọ́lá tí wọ́n ń pè ní bọ́dá tiẹ̀ ọ̀rẹ́ tíá ni èèyàn wa ni sórí bọ́lá ń ṣe ká ẹ̀ láti kékeré Aláwìyé alálùbáríkà gbogbo ayé ló mọ̀ pé ọmọ ọlọ́lá ni wá yàtọ̀ sí pé a tún ní bíbí tí gbogbo ayé testify àwọn agbọ́n tuntun rà bí ìmọ̀ọ́lẹ̀ akọrin gbẹ̀sìn ga dólíyàn léèlé nìbàdàn
bó o bá dé muslim ní Mosfala estate ọdún kẹjọ rẹ̀ aláwòye alálùbáríkà tí mo ti ń kọ́lé orin ìsìlámù ní èròyà tẹ̀lé mi dóde èyè wa alálùbáríkà kẹ́tù ọ̀wọ́ lápamúpamù tọ́lọ́lá ṣe fún mi bí bá bá sì yan jóye lè mọ́mú ṣòtú máa ń du sẹ́ríkì kí n tèmi àti wàásù sì díkì kí n tèmi àti Dámilọ́lá mú mi nì ẹni tọ́lọ́run gbé gàlàwà àwí alálùbáríkà bẹ́ẹ̀ bá gbé mú tẹ́ ṣí mú ẹ máa bára yín ní ìfọ́ ni ó dá mi lójú aláwí alálùbáríkà tẹ́ ẹ bá lọ jáwọ́ níbi ọ̀tẹ́ máa bọ́ tẹ́ ẹ lọ ní. Siddiq bó bá jáwọ́ lọ́kìkì ó mú mi ní Dámilọ́lá mi ò nítorí pé jẹ́gbọ́n mi làbá bó bá jáwọ́ lọ́kìkì ó bàbá jáwọ́ lọ́kìkì má jẹ́wọ́ àṣàrò yìí bí lárúbá farawé lùbọ́ àfi ìdáwó labalábá tó fojú dẹ̀gùn bá sọ̀rọ̀ ẹ̀ báyà ó gbé ẹni fẹ́ túnṣe olúwa o yóò kàn dín lóyọ̀ lábọ́ìkà ọ̀tá ayé mi ń gbìyànjú wọ́n ń gbìyànjú. Ààrẹ bẹ́ẹ̀ ṣe gbọ́ tó náà lẹ́kọ̀ọ́ tó. Ngọ̀sù òdìdá rẹ̀. Lẹ́kọ̀ọ́ tó. Aláwìyé ọ̀tá ayé mi ń gbìyànjú wọ́n ń gbìyànjú wọ́n lé mi títí bíbí ooru Ọlọ́run ò fún wọn ṣe. Asùnà àbáyíká wọ́n lé àti títí bí káàkú Ọlọ́run ò fún wọn ṣe. Mo wá ń béèrè lọ́wọ́ Sọ̀díkì wípé ájú Sọ̀díkì kí ló wá ń bínú sí ojú ọ̀run tó gbà ẹyẹ. Dámilọ́lá Múmínì tòun ti Wàsíù Sọ̀díkì àtọmọ wa kọ́ tí ẹ̀wọ́ fìyẹn náà jẹ́ gómìnà Lagos State ọmọ wa nínú orin ẹ̀rọ mi létí oko ẹ̀ ẹ̀jẹ̀ ń fún star Abidin gbogbo yín lápapọ̀ òní lára yín kílẹ̀ ń bínú sí ojú ọ̀run tó gbà ẹyẹ. Bàbá kábàárà ẹ máa gbà kodoro ẹ̀fọ́ tẹ́lẹ̀ ẹ má bà á tẹ́. Ájú Wàsíù Sọ̀díkì fọ̀tẹ́lẹ̀ gbàkádàrá lágbà kodoro ẹ̀fọ́ tẹ́lẹ̀ ẹ má bà á tẹ́. Àti lọ́bọ̀ ìka o. Mo fẹ́ ṣe wá sí fún ẹ ọ̀rẹ́ mi jọ nítorí ọlọ́wọ́ ọba. Amínú wáyé sí náà. Àwọn ayé ara sọ̀rọ̀ láti. Wọ́n ní tá a bá dákẹ́ tá a bá sọ̀rọ̀ fẹ́ni tó ń bú wa. Kìí ṣe bẹ̀rù ìjà. Ẹ̀rù ìjà ò bá ọmọ làbáìkà. Ìràwọ̀ ńlá tí máa ń dẹ́rù báwọn ọ̀ràwọ̀ ní ẹ́. Bẹ́ẹ̀ náà ni níbi aláwìyé ìmọ̀lẹ̀ akọni Bẹ́sìyìnká. Ọlọ́run ló ṣàánú wa Ọlọ́run ló pè wá lọ́rẹ́ ara wa Ọlọ́run ló ṣe wá níràwọ̀ ògo ńlá. Báwọn ṣe bẹ́ẹ̀ ni wọ́n rò páwa ṣe máa ṣe ṣùgbọ́n Ọlọ́run jù wọ́n lọ o. Aláàjì Sodiq Ọlọ́run á wọlé àwọn ọkọ mẹ́ta kan tí mo ṣe fún yín. Èrò abúlé sí mi ò ní ṣe láéláé. Ájú Wàsíù Siddiq Ọlọ́run á wọlé àwọn nǹkan mẹ́ta kan tí mo máa fi ń ṣèrègùn níwájú Ọlọ́run tí mo ṣe fún yín. Professional. Àṣẹ. Nǹkan mẹ́ta tí mo ṣe fún yín láyé bẹ́ẹ̀ dẹ̀ nírègùn kí n ṣe fún yín lọ́wọ́ tẹ́mi wá ronú nínú ara mi tí mo ṣe fún yín bẹ́ẹ̀ bá sà bẹ́ẹ̀ ra burú sí mi jù bẹ́ẹ̀ lọ Ọlọ́run ò ní tó ṣe láéláé kàkà kó ṣe sọ́dọ̀ tèmi á padà sọ́dọ̀ yín. Àkọ́kọ́ ṣe é rántí ọjọ́ tẹ̀ ń celebrate ara yín ní the hall níkẹjà ń bí ní the hall aláwòye alálùbáríkà kọrinkọrin aago 2 àárọ̀ ni mo jí débẹ̀ mo ṣeré ní Ìsẹ́yìn ní sátidé mọ́jú Sunday yẹn ni mo wá jí wá nítorí títí yín àti gbogbo àwọn ọmọọṣẹ́ mi mo wá ń to ṣíà
mo ń lulẹ̀ ńlẹ̀ mo ń to síra mo ń lulẹ̀ ńlẹ̀ mo bá yín gba gbogbo àwọn àlejò yín àìsówó. pàtó dákó mẹ́wàá lè dé èyí tẹ́ ẹ jólóde láì kọ́ mi ní jẹ́ orin rí láì gbègbè lẹ́yìn yín rí ọmọ tó ṣe irú yẹn fún yàn kan ẹni tá a ṣe fún tó bá nà owó àbúrú sí mi ó máa jẹ́ tọmọ ẹ̀ pátápátá ẹ ṣe lé ní. ó dé ní. ìmọ̀lẹ̀ ọdún. Alhaji Wasiu Sidiki ọ̀rẹ́ ọba. ọlọ́run ọlá pé mi ò ní rí yín láàyè kan láyé ó jẹ́ láàrin èrò níta gbangba ó jẹ́ ní kọ̀rọ̀ nínú yàrá èmi aláwìyé tí n bá ti dìde gbogbo àwọn followers mi wọ́n máa dìde ní màá káwọ́ sókè màá jọfẹ́ mọ́lẹ̀ màá bá mọ́lẹ̀ màá tún máa wá ṣépè wípé Sodiq tí n bá gbà fún ẹ dénúdénú gbogbo ohun tí mò ń ṣe yìí kó jẹ́ sùn aburú fún mi ṣùgbọ́n tí n bá gbà fún ẹ dénúdénú tí mo pa àpáṣíwájú ni ẹ ọlọ́run jẹ́ ń jèrè látara ẹ Haji Sodiq tó bá jẹ́ pé gbogbo tí mo wí lẹ́nìí bẹ́ẹ̀ ló bá ṣe rí ni mo ṣeṣe fún ẹ gbogbo aburú tó o bá rò sí mi sọmọ Alhaji Làbáìkà ó máa jẹ́ tìyẹ láéláé. àtò sẹ́yìndà. ó di méjì. ọ̀lẹ́ yẹn ń gbọ́. ẹlẹ́kẹta tí n máa sọ yìí Alhaji Sodiq ṣe é rántí ọjọ́ tẹ́ ń ṣe celebration ní Isman national body ní MITV à ń ṣe rally bọ̀ adéwájú Radio Lagos ẹni kí wọ́n máa lọ mo ní ẹ má lọ iwájú media house làwà yìí Haji Sodiq ẹjẹ́ àdúró ká báwọn oníwèé ìròyìn sọ̀rọ̀ ẹlẹ́ẹ̀mẹ́ni kọ́kọ́ ń bẹ̀ mo lé mi mọ̀ mo lè jẹ́ ìwọlé kí n lọ pè wọ́n jáde sáà lọ́mọ. mo lọ sí newsroom wọn nínú NTV8 mo kó gbogbo àwọn oníwèé ìròyìn jáde wọ́n wá gbọ́ ọ̀rọ̀ lẹ́nu yín àwọn èèyàn tí ọ̀rọ̀ bóyá mi ní president mo lé mi kẹ̀ àwọn ọ̀gá wa rè ẹ bá wọn sọ̀rọ̀ àwọn olóyè ẹgbẹ́ yín bá wọn sọ̀rọ̀ ẹ wá pè mí sẹ́yìn o ẹni aláwìyé next governor this state Lagos state ẹlẹ́mi lẹ́ máa fún Haji Sodiq kì í ṣe tàlédéhùn ẹnu yín ọlọ́run àwọn ọláàdéhùn tẹ ṣe ń tọ́ yẹn táwa dépò ká fi síbẹ̀ tẹ̀wá pàdé ọ̀rẹ́ dà sí wa ọ̀rẹ́ tẹ̀ nà wá yẹn gbogbo ọmọ yín ló máa jẹ́ yányán Haji Sodiq yọ ọ̀tá yé mi ń gbìyànjú wọ́n gbìyànjú. wọ́n sọ̀kò owó ẹ̀. wọ́n lé mi títí tí kì í kú o ọlọ́run ò fún wọn ṣe. òrò máa sọ̀kò sọ̀kò owó ẹ̀. àsìtò ní láyé ìdádúró. Àjí Amada yìí o lọ́jọ́ tó ti pẹ́ láti ń bára wa ṣe. Àkàrà yìí sunkún ẹ̀kọ́ òní sunkún ara bẹ́ẹ̀. Àjọṣe wa yọ ládùn. Èdùmàrè wọ́n fi kú yàrá ẹ̀ sáábì. tùgẹ́. Kí n tó sọ̀rọ̀ ègún tèmi Làbáìkà lórí Alhaji Sodiq yìí. Ẹ jẹ́ ń sáré yanjú tó ṣẹlẹ̀ nílọrin náà níwájú ọba ìlú Ìlọrin. Èmi pẹ̀lú gọ́fúnà Kwara State Alhaji Ismail làwọn Imam Zakiri pẹ̀lú Bọ́lá Kalẹ̀ Aláyàwó. Sẹ́yìdá Fatima ló kó wa lọ lé ọba. àti ti tẹ́. Kí n sáré kọ́ tiẹ̀ kí gbogbo ayé máa gbọ́. Wọ́n wá tó gbogbo ẹjọ́ sílẹ̀ fún wa wọ́n ló lè ní yín amutí ní yín gbogbo obìnrin ayé lẹ ti bá sùn. Ìgbà táwọn rojọ́ ọmọ Làbáìkà fún gbogbo lé. Mo wá búra pẹ̀lú orúkọ láwọn ọba mo ní kí n tó dìràwọ̀. Àtìgbà tí mo dìràwọ̀ tán tó bá ṣe pé mo bá tọ̀ kankan sórí ahọ́n mi Làbáìkà torí kí n lè dìràwọ̀ àbí kíràwọ̀ mi má bàa parẹ́ gbogbo tí mo ní ni kó parẹ́ ọmọ Làbáìkà nílé ọba Ìlọrin. Gbogbo àwọn bàbá yẹn bá ń túbá ní wọ́n máa ṣe é sìkì fárùn. Mo nígbà tí mo dìràwọ̀ tán èyí bẹ́ẹ̀ tún fi ìkún fún wa tó bá ṣe pé bẹ́ẹ̀ ló ṣe rí. Mo
ní tó bá di ìjọba olúùdí ẹ̀gbọ́n wọn ọtí náà fi ń ṣe màlúùdí o lọ́sọ̀gbọ́ mo ní màmú yín lọ síbẹ̀ wọ́n rò báwa máa rojọ́ débẹ̀ bẹ́ẹ̀ni gbogbo àwọn bàbá yẹn ló ń túbọ̀ ọmọ làbá ẹ̀ka ọjọ́ mi lókè lójú balẹ̀ mo ti sọ pé mi ò ní fèsì sórí pépà èyí tó máa já sówó ni mo máa fèsì lé lórí mo máa fi yín jẹun ní gbogbo 2016 ọ̀rọ̀ yìí ní màá sọ kiri wọ́n ti rẹ́ kí n wá bọ́ sórí ìrègùn sọ díìkì dáńkù ọjọ́ tí bàbá wa sọ díìkì ọjọ́ tí wọ́n lásídẹ́ǹtì tọ́mọ bíi mẹ́fà kú gbogbo àwọn ẹbí olóòkú gbogbo wọn ni wọ́n yàdá tí wọ́n fẹ́ pa sọ díìkì o níjókòó èmi làbákà ni mo bọ́ síwájú lójú àdá wípé tẹ bá fẹ́ ṣe fún sọ díìkì ẹ ṣe fún mi èmi ní sọ ibi tí mo ti ń sunkún ọmọ làbákà lọ́jọ́ náà tí mo ń ṣe wáàsí fún gbogbo àwọn tí wọ́n lókù ibẹ̀ náà ti forí jì ájì sọ̀díkì yan ìgbà tó ṣe rẹ́kọ̀dù tó fi sọ̀rọ̀ gbogbo bó ṣe lásídẹ̀tì òfin ìṣẹ́jú kan kí ọmọ làbákà o ó ti dúró mi lọ́jọ́ tó ti pẹ́. gbogbo rẹ ni ọmọ yàn dáadáa gbogbo rẹ atúngbẹ́sàrè alájí sọ̀díkì o lọ́jọ́ tí mo kọ́kọ́ sílé àkọ́kọ́ invitation letter ọmọ làbákà mo fi ránṣẹ́ ẹ̀pọ̀nlé bí mo ti ṣe wàhálà tó alájí sọ̀díkì òde lọ́rin kò ráyè lẹ́yìn ìgbà yẹn wọ́n tún wá ń ṣe ìgbéyàwó abánifásitì kan náà ṣe lọ́jọ́ náà anniversary ni ní airport hotel èèmà mi ò torí iye ọmọ ájì làbákà mo tún wá ìgbà tó ní mi ó bá kú sẹ́kù àsẹ́kù èké mi ayọ̀ṣìkà ọ̀dà sọ̀dí wọ́n ní làbẹ́kà foríjì wá ìtì ẹ̀kọ́ tó máa wá gbogbo tó bá fẹ́ ṣe máa máa pè ẹ́ ọjọ́ tí mo kọ́ hòtẹ́ẹ̀lì tí mo ń sí hòtẹ́ẹ̀lì nílọrin mo tún kọ̀wé sàlájì sọdí ìkìkò tún wá wọ́n ní kó má tìráfù alájà áfúnṣá sí dí ìkìnnì kan ló wá lọ́jọ́ rẹ̀ ìyáre ayáre ọjọ́ tí mo kọ́kọ́ ṣe rẹ́kọ̀dù 2-in-1 mo bá lọ kúnlẹ̀ síwájú sọdíkì tani mo ní ẹ ṣàdúrà sí ó ní mo ti rí máa ń mú lọ kò fẹ́ kan rẹ̀ kò ṣàdúrà ṣẹ́jú kan ọmọ làbẹ́ká o àmọ́ mo ti sọ fún ẹ ọmọ kọ́ mo pé fi sọ́ọ̀ṣẹ́. Sidik ọmọ kọ́ mo pé fi sọ́ọ̀ṣẹ́. Kùránì tí mo ké lò sí gbọ́dọ̀ ta ọmọ kọ́ mo pé fi sọ́ọ̀ṣẹ́. Ó gbọ́ ọmọ kọ́ ló gbé mi sọ́sẹ̀. ṣọ́ọ̀ṣọ́ ọmọ kọ́ ló gbé mi sọ́sẹ̀. ọ̀hún láti ṣọ́ọ̀ṣẹ́. Àwọn akẹ́lẹ̀ òṣù gbọ́dọ̀ ta ọmọ kọ́ ló gbé mi audience ẹjọ́ tó bá tiẹ̀ ń sọ̀rọ̀ àwọn olórin ìsìlámù ìgbín náà bọ́ síta ó ṣe bí ẹni tó níwò lórí this lucky shot oníṣòlá band. tó bá sọ̀rọ̀ olórin tó mórí kan tó dáńgájíá tí wọn kì í kọrin fún Dámilọ́lá lọ jókòó síbì kan ọ̀dọ́ dẹ̀ ṣò lè kọrin bí Amọ̀dá ṣe ń kọrin. ìgbà yóò lè ṣe bí àmọ́dá ṣe ń ṣe. Dámilọ́lá audience ẹ jẹ́ kó pọ́nlé Dámilọ́lá pẹ́sidẹ́ntì ti ògbóyìnbó gómìnì tí ògbóyìnbó ọmọ oníke set. Dámilọ́lá ti ògbóyìnbó láìkí ẹ̀ mi ò láìkí ẹ̀ gómìnì tí ògbóyìnbó. alright ànánà ṣe àgógó díẹ̀ ànánà ṣe àgógó díẹ̀ Dámilọ́lá àtòtù ọjà ọba àtòtù ọjà ọba àtòtù ọjà ọba àtòtù ọjà ọba ànánà ṣe àgógó díẹ̀ ṣo lè kọrin bí Amọ̀dá ṣe ń kọrin bí àmọ́dá ṣe ń ṣe. Wàsíù Sọdíkì sorry to say ẹ̀sà ṣe lè kọrin bí Làbákà ṣe ń kọrin. ó lè kọ́ bí Làbákà ṣe ń ṣe. ẹ jọ ẹ má máa sọ tí ò dá o ẹ má máa sọ ṣọkúṣe mọ́ o ẹ má máa ṣe yáyá ìsìlámù ká o fẹ́ ẹ̀yẹ́ máa bínú ọlọ́ àwa ti gbà fún yín ẹ̀yin gbàgbà fọwọ́ ẹ̀bẹ̀rù ọlọ́run ọgbọ́ àwọn òkú ẹ̀ jẹ́
wọ́n wá ní kó ní kálukú tọwọ́ bọ̀wé wọ́n ní ká sáì àwọn ò gbọ́dọ̀ gbọ́ pé nìkan tún búra wọn. lẹ́yìn ìgbà tí wọ́n kúrò nílọrin òun ni wọ́n tún lọ sọ̀rọ̀ sórí pépà wọ́n ní làbáìkà yìí wọ́n ní jìbìtì ni mò ń lù tí mo fi kọ́lé wọ́n ní jìbìtì ni mò ń lù tí mo fi kọ́ hòtẹ́ẹ̀lì èyí tí mò ń kọ́ lọ́wọ́lọ́wọ́ yìí ẹ máa sun kúkú odidi 3 acres ni mo fi kọ́ skul mo wá fẹ́ sọ àṣírí ẹwà mi fún yín kò sí sẹ́tẹ̀ mi ò lè ṣe torí bísímà ló jẹ́ ìsago mọ́wọ́ gbogbo owó tó yẹ kí n fi ra go búlọ́ọ̀kù lèmi fi rà èyí tó yẹ kí n fi ra bàtà búlọ́ọ̀kù ni mo fi rà èyí tó yẹ kí n fi ra fìlà gidi búlọ́ọ̀kù ni mo fi rà ó lè yọ ọdún tí mi ò fẹ́ ṣe wàhálà mọ́ ọmọ aláàjì láàárọ̀ ìkà o màmá wa sapá gándagánda ẹ lọ wo mọ́tò tí mo gbé wá kò tó 300,000 oye tí wọ́n tà orí eré lásáré mú ọmọ aláàjì láàárọ̀ ìkà o torí kí lè jẹ́ níyẹn ní làbá ẹni bá wá ń gbèrò kí n ṣubú láyéláyé èrò wọn ò ní ṣẹlẹ̀ wà lórí. lábẹ́ka ẹjọ́ wọn kọ́ àwọn alábẹ́ òun jà máa ní kó má ní máa yọ. àwọn àwùtọ́ àwọn àṣà àgọ̀tọ̀ mo ti dé mo fẹ́ bẹ̀ wá Mayo, àwọn ẹ̀wùtàn, àwọn aṣàpàgọ̀tì, mo ti dé, mo fẹ́ bẹ̀rù àwọn. Bí wọ́n lè bá ti dé, ó kúkú paradà. Ẹni bá sọ bá àbí àmà òní jèrè ọmọ. Ẹ bá ń dáwọ́ bò. Èèyàn tó sọ bá àbí àmà òní jèrè ọmọ. Tó bá níbi bí tí mo ti rù kan kéré wàá sànú ìyá mi owó ti ra wọ̀ wà láì ẹ̀yìn tẹ́ ń sọ báàbí àmọ́ oníjèrè ọmọ gómìnì tó sọ pé ìyá mi ò ní jèrè ọmọ onítọ̀hún òru wàhálà tí mo ṣe onítọ̀hún òru ìṣẹ́ ìyá tí mo jẹ gbogbo ọmọ tí ẹ náà ò ní kú máa ṣoṣo ẹni báàbí àmọ́ oníjèrè ọmọ ẹni ìbàdàn báàbí àmọ́ oníjèrè ọmọ onítọ̀hún òru wàhálà tí wọ́n ṣe onítọ̀hún òru ìṣẹ́ ìyá tí wọ́n jẹ gbogbo ọmọ tí ẹ náà ò ní kú máa ó yá kò ní í ṣe fáwọn ọ̀tá lé kò ní í ṣe fáwọn ọ̀tá òde èrò láburú tẹ ò sí irú wa kò ní í ṣe fáwọn ọ̀tá òde kò ní í ṣe fáwọn ọ̀tá òde gbogbo bísí èrò láburú tẹ ò sí irú wa àbáwọn níwájú akíwákíwá àpò wọn lọ́nà àsálọ́sálọ́ bọ́lọ́hùn tẹ́ wọn lọ́rùn ẹ̀yẹ fi wọ́n sílẹ̀ sọ́lọ́hùn sálẹ̀ lẹ́sùn ó yá oníṣẹ́ fáwọn ọ̀tá lé oníṣẹ́ fáwọn ọ̀tá lábẹ́ kọ̀ọ̀lù àbúrò dọ̀rọ̀ sí i. jàjàjà wọn láyà àṣẹrù ọ̀tá tó ń gbẹ́kú. jàjàjà wọn láyà àṣẹrù ọ̀tá tó ń gbẹ́kú. ọlọ́run bá jásọ̀ níbi láyà ó jájá mi lọ́láyà àmọ́ ọlọ́run bá mi jáwọ́ láyà àwọn ọ̀tá ayé mi jájá wọn láyà àṣẹrù ọ̀tá tó ń gbẹ́kú. jáwọn láyà jáwọn láyà jáwọn láyà jáwọn láyà jáwọn láyà jáwọn láyà àti ti tẹ́ àti ti tẹ́ nílùú àti ti tẹ́ Fatima jáwọn láyà lọ́wọ́ lórí olúwa ṣí wọn ní mú jáwọn láyà ṣẹ́nu ẹ ti gbàgbé ọjọ́ kan tọ́nìkan máa bú mi Sọ̀díkì àti Fatima àwọn ni wọ́n rá mọ́dà níṣẹ́ níjọ́sí àwọn náà ní kó máa bú mi amada mo ti gbàgbé ìgbà yẹn ni tọ́ni kò máa bú mi àwọn ẹ̀ka tó sọ̀ lẹ́nu tiwọn àwọn máa pa mí
àsìkò yìí ẹni tẹ́ni kó bá ọ̀gbun mi àti wálé pọ̀ ojú ti tì í wàláì yegede ojú ti wá yegede ojú ti wá lábọ́ yegede ojú ti wá yegede ojú ti wá. ọ̀rọ̀ tí làbátà rán mi létí aláwìyé mi àmọ̀dá lọ́jọ́ ọjọ́ yẹn jẹ́jẹ́ mi ni mo jókòó wọ́n bá mú mi mọ́ra aláwìyé alálùbáríkà ìmọ̀lẹ̀ islamic ṣọlá ọmọ làbátà yẹn ṣọlá ọmọ làbátà yẹn oníṣègùnṣe ni àrínífín ni olùsí ọmọ ni wọ́n ṣàṣe pé wọ́n ṣe gbogbo ẹ̀ bọ́ra wọn lọ́jọ́ ọjọ́ yẹn o wọ́n bá mú mi lórí sábẹ́ wọ́n láwọn màmá fún mi ní ṣò àwọn máa mú mi lọ́dọ̀ pòmótà wọ́n sọ oríṣiríṣi fún mi láti fi tù mí lójú wọ́n ní kì í máa bu wọ́n ní ṣé mo mọ̀ pé Ìbàdàn ló orin ti ṣẹ̀wá o pé kì í máa bọ́ mọ̀ Ìlọrin mo wá níṣẹ́ ìgbà Fátímọ̀ ṣe bọ́ mọ̀ Ìlọrin nìyí ọlọ́láwí yóò sì yẹn lẹ̀ báwo tó gà kúkú sọ yegede ojú ti yé o audience mo ti rántí ọ̀rọ̀ kan lamẹ́ríkà mo rántí ọ̀rọ̀ kan lẹ́nujọ́ mẹ́ta yìí ìgbà tí Christmas ti jẹ lọ tó tá a sì rí bá ti ṣe tá a ti rọ́nà gbégbà wọ́n bá tún bẹ̀rẹ̀ sí ní lọ gbẹ́rú wọn wọ́n kó pépà conference lọ́ba ní àwọn méjèèjì ń jà lórí bisma lórí ìjọba mo wá ní kí ló fẹ́ bá sábà rí kí ló fẹ́ bá sábà rí kí ló fẹ́ bá sábà rí o. ọ̀pá tó jẹ mọ́ni to the last level jọ ó mà ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ ẹ̀ẹ̀mọ́ tó jẹ mọ́ nígbà yẹn ni gbogbo ìgbà tí mò ń bú amada wọn ò sọ̀rọ̀ gbogbo ìgbà tí mò ń sọ̀rọ̀ sámádà wọn ò dìde ìgbà tí mo wá kó wọn pọ̀ ọmọ làwẹ́dà tí mo ta sí sọ̀díìkì tí mo rọ́lu Fatima ìgbà yẹn náà wá dìde làbẹ́ká sórí stage mo dá lọ́pàá orin mi ní òmòdé mo wá ro ní orúkúrò mo ní Fatima èmi ìlàjà ò bára bá kọrin 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 kọrin. mi ò kọrin bẹ́ẹ̀ni bọ́ọ̀dì tàyàwó àwùlà máa ń wò mi ò kọrin bẹ́ẹ̀ni bọ́ọ̀dì tàyàwó alásàlátù. kékeré mo ti ń kọrin lálásàlátù. ẹ̀yin ò rámadé ọjọ́ òun ni tó dàgbà láàbà o. àmọ́ lásìkò yìí Fatima èyí ló mú mi rántàrọ̀ anábì Musa ẹ̀dá tó ń ṣeré kókóra síre ẹ̀dá tó ń ṣèkà kókóra síkà àtòrí àtìkà ìjọ kì í gbé aláwọ̀ òṣè bí ilé lóṣù ó yàgbà àsùnwòsè ẹ̀dá tó ń ṣèkà kókóra síkà àtòrí àtìkà ìjọ kì í gbé aláwọ̀ òṣè bí ilé lóṣù ó yàgbà àsùnwòsè. jáwọ́ lò ó. Bisman ẹgbẹ́ Bisman àgbẹ̀ni Kaduna àti gbalẹ̀gbalẹ̀gbalẹ̀ agbálẹ̀dẹ̀ Kaduna agbálẹ̀ kó mbẹ́ adélu Abuja agbálẹ̀ l'Abuja aláwòye ìmọ̀lẹ̀ akọjá kó mbẹ́ abọ́sílọ́rin akọjá akẹ́rì ayémi Kwara State lápapọ̀ gbogbo agbára bẹ̀ lọ́wọ́ Bisman ló wà aláwòye adọ́yọ̀ State akó lọ́yọ̀ abọ́sílógún akó ológun èkó la kọ́kọ́ gbà wí alálùbáríkà kátó gba Port Harcourt aláwìyé yìí mọ̀lẹ́ orúkọ tẹ́ ẹ̀ fẹ́ gbọ́ sétí ọ̀rọ̀ tẹ́ ẹ̀ fẹ́ gbọ́ etí yálà ẹ gbọ́ aláwìyé yìí mọ̀lẹ́ ẹ̀ ṣeun gan ni gbogbo ẹ̀yà alátìlẹyìn wa àdúgbò ọgbẹ́ ọ̀tàn ọlọ́run ló ní kó rí bẹ́ẹ̀ ọlọ́run ló ní kó ṣeé ṣe bẹ́ẹ̀ àmírù sọ ara yìí o fún gbogbo lórí mùsùlùmí ó fi torí wa sí sọbí ó fi torí Dámilọ́lá mọ́mìnì ó fi torí ayé lórí kọ́mọ́rùdín àmírù sọ ara yìí ìjọba of everybody permanent government
ti aláwìyé ní ìmọ̀lẹ̀ láàmúdà akọrin ọba. ẹ gbàgbọ́ ọ̀gá yìí ọ̀gá yìí rè é. ọ̀gá wọn. ọ̀gá yìí rè é. ọ̀gá sọ̀díìkì rè é. ọ̀gá wúmíní rè é. ká nígbà fún ẹ wálé pátápátá yẹ́nyá. ẹ jẹ́ n sáré ṣe wáàsí kan tọ̀. tí ò yáwó èèyàn ẹ. ká nígbà fún ká sì tún nífẹ̀ẹ́ ẹ. bàbá wa nífẹ̀ẹ́ ká sì tún gbà fún a gbà fún. ìgbà fún lásán ò dàbí ìfẹ́ gbà fún àti bẹ́ẹ̀ ló lè bí rọrùn ìgbà tí o ti sí bàbá àrí ọ̀láyé mọ́ làwọn fi Muhammad aláìyọ aláwìyé kó ṣe president ìjọba. gbàtẹ́yìn orí sí ọmọ làwọn ká lọ́jọ́ tó ti pẹ́ láì mọ iye ọdún. ẹ wò gbé sí bàbá àwọn àríyọ ọ̀pọ̀ ti lọ ayé títí yẹn wọ́n lò dáadáa. bàbá olọ́ta kankan lọ́dọ̀ gbogbo lónìí mùsùlùmí wọn ò bá tèèyàn jẹ́ bí tiẹ̀. bí wọ́n ti ṣayé tí wọ́n mọ làwọn ká là ń pariwo fún yín kẹ́yìn náà ṣayé tí yín bẹ́ẹ̀ Kẹ́kọ̀ọ́. kẹ́lẹ́ láti bọ̀ tán bíi ti bàbá wa àríyọ ni mo fi ń ké Wọ́n ní o wọ́n sọ bí torí kẹ́rí. pé yá ayò wà dáadáa ìmọ̀ wà dáadáa ìmọ̀ kẹrù ńlá. yá ayò àdáadáa ìmọ̀ àdáadáa ìmọ̀ kẹrù ńlá. yá ayò wà dáadáa ìmọ̀ wà dáadáa ìmọ̀ kẹrù ńlá. yá ayò àdáadáa ìmọ̀ àdáadáa ìmọ̀ kẹrù ńlá. Siddiq tó bá ṣe pa ikú láyé tó bá ṣe pa ikú láyé àbábà nàbì Muhammadu àbábà nàbì Muhammadu àbábà abọ́dìlì kádìrì dèláàdì wọ́n dèláàdì. yá ayò àdáadáa ìmọ̀ àdáadáa ìmọ̀ kẹrù ńlá. Kúmí tó bá ṣe pa ikú láyé àbábà nàbì wa Musa àbábà nàbì wa Isa àbábà nàbì Ibrahima àbábà abọ́dìlì kádìrì dèláàdì wọ́n dèláàdì. yá ayò àdáadáa ìmọ̀ àdáadáa ìmọ̀ kẹrù ńlá. Gbogbo àwa mùmínínà àtẹ̀yìn mùmínẹ́tì ọmọdé wa àtàgbà wa àkìyíkú ìlédè bàbá wa ájìyàrí ọ̀dọ́ bọ̀rọ̀ la. ayò àdáadáa ìmọ̀ àdáadáa ìmọ̀ kẹrù ńlá. Alhaji Sodiq ẹ̀yin lẹ mórí ọlọ́run Yasin. ọlọ́run ṣoore fún yín tí ò ṣe fọlọ́run ìsìlámù kankan wàláì yẹn dáadáa. àmọ́ ẹ̀ mọ́ lò ẹ̀ sí ọlá lò ẹ̀ jẹ́ tán ẹ̀ jẹ́ kínní ọ̀hún lájẹrun adẹ́rùn. ẹ̀ jẹ́ kínní ọ̀hún lájẹrun ilé ìyá ọmọ òsèré. Siddiq ọjẹ́ kínní ọ̀hún lájẹrun ilé ìyá ọmọ. ọjẹ́ kínní ọ̀hún lájẹrun oṣù wa lu kálámù ní pọ́npọ́ ọjẹ́ kínní ọ̀hún lájẹrun. ẹni ọ̀dà nǹkan lẹ̀ Allah. ẹni tí etí ìdá nǹkan lẹ̀ ò léèkú bí ẹni ọ̀sàṣẹ́tì La ilaha illallah. ìtàṣẹ́tì òfin ní jẹ́ ti yín ẹ̀tẹ́ ti gbọ́. Allah. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تتفرقوا. واعتصموا بحبل الله جميعا ولا تتفرقوا. Àkọ́kọ́ ẹ mọ Ọlọ́run lọ́lọ́run. الله Ẹ̀fọ́ Ọlọ́run ṣe dòktóòrù àkàm. الله Gbogbo ìgbésẹ̀ yìí ẹjọ́ bá ìbámu ọ̀rọ̀ Ọlọ́run. واعتصموا بحبل الله جميعا. Tẹ́ ẹ bá ti gbọ́ lọ́hùn síwájú, ẹ bẹ̀rù àwọn aṣáájú. الله Kùránì ni wọ́n ẹ wo nísìnyí, Ajíwá Abdul-Latif ọlọ́tọ̀. الله Kí ló dé tẹ̀ bọ̀wọ̀ wọn? Ẹ̀rìbà aṣáájú ni wọn. لا إله إلا الله. Ọ̀wọ̀ tẹ́ kú ni àtinú wọn tó dùn ní. Bẹ́yàn bá ní kẹ́ ẹ wó tọ̀hún ní oṣù mú. واعتصموا بحبل الله جميعا ولا تتفرقوا. Kùránì lọ́kọ́ wa pé àwọn tó bá ti ṣáájú. Ọmọ èké kì í gbọ́ ọ̀pá lọ́wọ́ àgbàlagbà. حياكم الله. Bẹ́yàn bá gbóúnjẹ àgbàlagbà jẹ ọmọ èké tó bá jẹ ẹnu àgbàlagbà tó gbóúnjẹ àgbàlagbà jẹ yóò gbà kú àgbàlagbà kú. واعتصموا بحبل الله جميعا
nítorí bẹnu dòkítọ́rù akam alukur'an torí wọ́n sábìkú náà sábìkú. والسابقون الأولون ọlọ́run ní àwọn ẹni wájú wọ́n sábìkú náà sábìkú náà ulaika al-muqarrabun. والسابقون السابقون أولئك المقربون. tẹ́ ẹ bá ti wá bọ̀wọ̀ aṣáájú tá aṣáájú bá wá lókun bíi tẹ́ ẹ fẹ́ gbà ọlọ́wọ́n sọ fún un pé sánmà ń fẹ́ الله funfun kan ò ní kí funfun nǹkan mọ́ funfun الله ìyẹn funfun الله ọ̀tọ̀ ládùn rẹ̀ ṣúgà funfun الله ọ̀tọ̀ ládùn rẹ̀ الله gààrí funfun الله ọ̀tọ̀ ládùn rẹ̀ الله sẹ̀mó funfun الله ọ̀tọ̀ ládùn rẹ̀ الله. ẹ dákun ẹ bá kí bò sí ọlọ́run náà. والسابقون الأولون والسابقون السابقون أولئك المقربون. ẹ wá fẹ̀mí òdodo ẹ fi bára yín lò الله. ẹ má para yín ẹni ọba lọ́wọ́ bí ikú ọmọ làkejì wọ́n lọ́wọ́ bí kúkú tiẹ̀ náà. لا إله إلا الله. ọlọ́run pàtàkì ẹ̀mí nítorí kóhùn lòún dá لا إله إلا الله. ẹ má torí ayé ẹ má fi ìpara yín pa kú pa. واعتصموا بحبل الله جميعا ولا تتفرقوا. ẹ má jẹra yín lẹ́sẹ̀ الله ẹ má jí pírẹsidẹ̀ntì lẹ́sẹ̀ الله bọ́ọ̀ bá jí pírẹsidẹ̀ntì lẹ́sẹ̀ lónìí tó bá di lọ́la bí wọn náà bá di pírẹsidẹ̀ntì ẹnìkan ò ní jiyàn lẹ́sẹ̀. لا تتفرقوا. ẹ wá ṣọ̀kan لا إله. bọ́rọ̀ ọba wa dé aṣáájú kì í bínú. الله ọlọ́run sọ fún anábì wa muhammadu صلى الله عليه وسلم. ọfọ ọ̀pọ̀lọpọ̀ nǹkan yé igbe mo sí ọ bí mo ti sí ọ èyí wọn ò ní kí làákà yìí ó pin sọ́dọ̀ rẹ̀. لا إله إلا الله. bọ́rọ̀ ọba ṣẹlẹ̀ anábì ó ní báyìí صلى الله عليه وسلم. sẹ́yìndì iná umaru yóò ní báyìí. عليه الصلاة ẹ والسلام. máa wá wọ ọlọ́run ọba gbogbo èèyàn tí kì í sọ bẹ́ẹ̀ nìkan. الله. bọ́lá bá wá fẹ́ sọ̀pọ́ọ̀tì ọ̀rọ̀ kò ní sọ̀pọ́ọ̀tì ànábì umaru lọ́lọ́wọ́ sọ̀pọ́ọ̀tì. لا تتفرقوا ولا تتفرقوا ولا تتفرقوا. pírẹsidẹ́ntì kó tó dájọ́ ṣáwìrì hùn fìlẹ̀ amúrì. شاورهم في الأمر. báwọn àjọ rẹ̀ ṣàṣàrò. شاورهم في الأمر. ibi tí wọ́n bá wá pọ̀ sí ibẹ̀ ni ọlọ. شاورهم في الأمر. kùránì ni àfihàn mí ní èso àfàdà ńlá. حياكم الله. ibi àwọn èèyàn bá dá kùkù wọn náà gbàbẹ̀. شاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله. bẹ́ẹ̀ bá ti wá ta kókó ọ̀rọ̀ pé báyìí láti fẹ́ ṣe má gbára léèyàn o. لا إله إلا الله. àwọn ni wọ́n ti yàn wọ́n sì yọ sọ́ọ̀kì. لا إله إلا الله. wọ́n tawakkal. توكل على الله فتوكل على الله. ẹ̀yin christmas kílẹ̀ fi ṣe rí ọlọ́run kù yín púpọ̀. الله لا إله إلا الله. lánàá lẹ dìde ẹ wá wò ó dàbí ìgbógun ọdún lẹ̀ tí ń bá a bọ̀. لا تتفرقوا. tẹ́ ẹ tó ráwẹ̀ yéèyè yìí kójọ kó tó jòkó lẹ̀ láwọn tẹ́ ẹ fẹ́ fún láwọ̀ ọdún yìí. لا إله إلا الله. wọ́n ṣe yẹn lásán. لا تتفرقوا. ìjọ tí wọ́n wálé mi mọ́tò jẹ gbé wa ìjọ mi ń ṣèjọ lógún ọdún ọ̀rẹ́ ni mò ń kẹ̀kẹ́. لا تتفرقوا. ẹ dákun ẹ bá kíbo òsì ọlọ́run dáadáa. ولا تتفرقوا. ọ̀sàrà mọ́tò tí ń sàṣà látù. Àyàkú. wọ́n wá wò pé ọlọ́run máa bẹ̀lẹ̀ yìí púpọ̀. حياكم الله. wọ́n wá bínú yín. لا إله إلا الله. لا إله إلا ẹ الله. gbọ́dọ̀ kanra. لا إله إلا الله. ìjọ tí wọn bá bínú èèyàn má kò rí dáadáa ṣe má láyé ni. الله أكبر. إن كان مقداما Baba. يقولون أهوج ọ̀ ní kájúkú. وإن كان سكيتا
يقولون أبكاه وإن كان صواما وبالليل قائما bàbá sọ fẹ́ máa gún mi nínú. وإن كان صواما وبالليل قائما àbọ̀ fẹ́ gbé mi fò sọ fẹ́ jẹ́ kí n fò ní. لا تخشى غير الله والله أكبر فلا تخشى غير الله والله أكبر. ẹ má fòyà. حياكم الله inú èyí ò dùn ní ọ̀fẹ́ràn rẹ̀ ṣé yọ para rẹ̀ ni. حياكم الله لا إله إلا الله. ètò nínà ló fara mọ́. حياكم الله. akẹ́lò mi máa wá gbàjọ́ torí pé ẹjọ́ ẹnu yín kójọ ìwọ́n lè gbàjọ́ sájọ́ àjọ kójọjọ ni. لا تخشى غير الله والله أكبر بابا. فلا تخشى غير الله والله أكبر فلا تخشى غير الله والله أكبر. ọlọ́run ti bá yín to ìjọ yìí ẹni pírẹsidẹ́ǹtì tó jẹ́ àfa. حياكم الله. inú mi dùn gbà tó fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀. لا إله إلا ìtí sì ń tún ọmọ dùrẹ́dì lọ́lọ́. حياكم الله. ipá àfa mi ọ̀ka. أكرمكم الله. ètò àwọn ohun òpè bí ìbá ṣe pé ọba orí ń lé. لا إله إلا orí الله. yìí gan tó ń fa ìgan ti tó jẹ. ما من ألسن الناس سالما bàbá ولو أنه ذاك النبي المطهر àwa bísímà wọ́n bọ̀ ọ́nú ni. وإن كان مقداما يقولون وجه وإن كان منطقا يقولون بكام وإن كان صواما وبالليل قائما لا تخشى غير الله والله أكبر لا تخشى غير الله والله أكبر. ẹni pírẹsidẹ́ǹtì dáadáa ẹni mísánná dáadáa ẹni fáṣ pírẹsidẹ́ǹtì dáadáa. الله ọlọ́run ti kẹ́ yín. لا إله إلا الله. ó tún wá gẹ̀ yín. لا تتفرقوا. ọlọ́run kẹ́lòmí kọ̀gẹ́. لا إله إلا الله. ọkẹ́ yín ọkẹ́ yín ẹ má wàá fọwọ́ ara yín túlẹ̀ ara yín ká. لا تتفرقوا. ẹ má ṣe gírí máa ń káyé ẹ má ṣe gírí máa ń kákò ẹ má ṣe gírí máa ń káyà. حياكم الله. ọ̀tọ̀ ni gírí máa ń káyì ọ̀tọ̀ ni gírí máa ń kákò ọ̀tọ̀ ni gírí máa ń káyà. لا إله إلا الله. gbogbo rẹ̀ ìyá náà ní máa gbẹ̀yìn. ولخالق كبر على كل عالم bàbá ومن كان ذا كبر من الخالق خالق ومن كان ذا كبر من الخالق خالق. bẹ́ẹ̀ bá ní bóun ti yọkùn tó lòun ó fi so yóò sì bàǹfààní ẹlòmíì jẹ́. حياكم الله الحمد لله رب ما شئت كان gbogbo ẹ̀yin bísímánù tẹ́ ẹ bá wà máa lóore làbẹ́kà nìkan ló dé yà yìí. ما شئت كان وإلا ما شاء. tẹ́ ẹ bá máa kọ́ tọ́pẹ́ lọ́dọ̀ ọlọ́run. عباد الله رجال الله عباد الله رجال الله أعينونا بعون الله وكونوا عوننا بالله حسنا بفضل الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله عباد الله رجال الله أجدنا بأول الله وكونوا أوله بالله حسنا بفضل الله بأجل الله رجال الله أعينونا بأول الله بدأت يدي إليك لكي نبرد يديك نهواني لتوصلني وتوصلني إلى ما فيه لرشدي. wá bá mi ṣe yàrá ṣe kó yanjú kí n má ṣẹlẹ̀ yà láàyè mi fi rèmi lémi lọ́wọ́. Aláwọ̀ wá bá mi ṣe yàrá ṣe kó yanjú kí n má ṣẹlẹ̀ yà láàyè mi fi rèmi lémi lọ́wọ́. Aláwọ̀ wá bá mi ṣe yàrá ṣe kó yanjú kí n má ṣẹlẹ̀
ṣẹlẹ́yà láyé mi fi rèmi lémi lọ́wọ́ sẹ́. Àlàó á bá mi ṣe yàrá mi ṣe kó yọjú kí má ṣẹlẹ́yà láyé mi fi rèmi lémi lọ́wọ́. Àtẹ́lẹwọ́ ẹni wọ́n ti ní kí n tán ní jẹ́. Àtẹ́lẹwọ́ labala ọmọ ẹni tó kọ́. Àní kí má ṣẹlẹ́yà láyé mi fi rèmi lémi lọ́wọ́ sẹ́. Àlàó á bá mi ṣe yàrá mi ṣe kó yọjú kí má ṣẹlẹ́yà láyé mi fi rèmi lémi lọ́wọ́. mo kí gbogbo wa pátápátá gbogbo Peaceman lápapọ̀ ìbànújẹ́ oníkan wa ò lọ́lá mú wọn mọ̀ bàbá Fatima ẹgbẹ́ Peaceman wa ẹgbẹ́ tọ́lọ́hún gbé kalẹ̀ fúnra ẹni. Kò ní tọwọ́ mi bàjẹ́ o Ajaru Kẹ́yà Àyìnkẹ́ dúdú tó ń dán. Mo kí president Àwíyé Àmọ́dá ọmọ Nájímù ní Ìbàdàn akọrin gbẹ́sìngà ó yá jíjó mi kò máa ṣàìjó. Alájà Mọ́dínà tù mí ẹni rẹ̀. Mọ́dínà tù mí ìyàwó tuntun ọkọ ìpalẹ̀ mọ́ January a máa péjú ṣe. Àní kò jíjó mi kò máa ṣàìjó. January 23 ìjọ aláyìnká èmi rúkà àtúbàṣírí mi ọmọ dúdú èmi làyìnká dúdú tó ń dán kẹ́jí ijó mi máa ṣàìjó. Kọ̀díkú. Bóyá ijó pa ẹ̀dá ìwọ tó bá mọ̀ yìí Ọlọ́run ọba ìwà ijó pa ẹ̀dá. Bóyá sọ pé ijó ọpẹ́ ni mo ń jó. Orin ọpẹ́ ni mò ń kọ. Ayọ̀ ọpẹ́ ni mò ń yà ọba sírí mi. Ẹnu ọpẹ́ ni òní kan kò tún kan bóbó. Ijó ọpẹ́ ni mò ń jó 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 jó. Orin ọpẹ́ ni mò ń kọ. Kọ́kọ́kọ́kọ́. Ayọ̀ ọpẹ́ ni mò ń yà Bàṣírì. Ẹnu ọpẹ́ ni mò ń jó. Láyé làwọn máa dúpẹ́ nígbàkúgbà ọpẹ́ yẹ wá. Láyé làwọn mọ̀mọ́ pẹ́ wá nígbàkúgbà lọ́pẹ́ yẹ wá. Fọ́ba Olúwo wa tó ṣalátìlẹ́yìn wa àmdálíláyì àwa ń ṣọpẹ́ ó yá. Láyé làwọn gbogbo Peaceman pátápátá ìbànújẹ́ oníkan wà lọ́lọ́lọ́wọ́ ọba wa. Látòrí national president wa Alhaji Ahmada Aláwìyé tó fi dórí first president Alhaji Aláàyá nílọrin o. Gbogbo Peaceman pátápátá ìṣe láyọ̀ wá ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ adó lórí ire. Ìṣe láyọ̀ wá ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ adó lórí ire. Àmọ́ wíyà ìṣe láyọ̀ wá ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ adó lórí ire. Ìṣe láyọ̀ wá ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ adó lórí ire. Peaceman ò ní bàjẹ́ lọ́lọ́lọ́hún ọba tiwa ẹ jẹ́ ká máa ṣámí. Gbogbo Peaceman pátápátá ẹ jẹ́ ń rọ́wọ́ yín lókè. Tó bá jẹ́ Peaceman ni ẹ jẹ́ ń rọ́wọ́ ẹ lókè. Ó dá àlàálá bí mo ti yin Muhammad ṣàlọ́wọ́ mi wà lókè. Àlàálá bí mo ti yin Rasulu ṣàlọ́wọ́ mi wà lókè o. Ànábì Muhammad bàbá Fatima o. Alhaji Ibrahim Labaka ńkọ́ national missioner bàbá Faro mo kìí tí
oníbàjẹ́ lọ́lọ́lọ́hún ọba wa gbogbo àwa ta. wàlá ìlà ìlà ńlá wàlá ìlà ìlà ńlá. wàlá ìlà ìlà ńlá wàlá ìlà ìlà ńlá. wàlá ìlà ìlà ńlá wàlá ìlà ìlà ńlá. alufun kalki malufun sọfiyun láyé barama. liyatali isumi kole makofole kausu baramu. ìbákiyàn àmọ́ nítorí àsìkò mú kí iná ṣọ́nà mi ṣọ́nà o. bàbá ti dá mi sórí ilẹ̀ ló ń bọ̀ wá. àṣírí ọ̀rọ̀. mo kí bàbá wa pírẹ́sìdẹ̀ntì wa yányán. mo wá kí national amírasì àti gbogbo àwọn olóyè nítorí ọlọ́run ọba àsìkò ni ò gbà mí rárá. àwa ò ní gbọ́ ká sọ pa ògbọ́mọ àwa ò ní ṣe ká sọ pa òṣè mọ́ o Peaceman lẹ́gbẹ́ tiwa Sàlámù Dáhìmọ́ èmi náà ni ẹlòmíì kan Alájà Rọ́ṣídà Àlìyàmọ́ ọmọ ṣẹ́hù lóhùn péde kẹgbọ́ ọmọ ṣẹ́hù lóhùn péde kẹgbọ́. láyìnláyìn lọ́la àzáwá ìjà ńlá ẹgbẹ́ alálùbáríkà lẹ́gbẹ́ tiwa Peaceman peace forever Sàlámù Dáhìmọ́ ẹgbẹ́ olórí rẹ̀ jẹ́ alálùbáríkà kó o máa yé wọn kó o máa gbọ́ àwa ò ní gbọ́ ká sọ pa ògbọ́mọ àwa ò ní rí ká sọ pa òrí mọ́ o Peaceman lẹ́rẹ̀ẹ́dì ohun tó bá wù wọ́n nìkan sọ ohun tó wù wọ́n nìkan sọ ẹgbẹ́ Peaceman ò wò bẹ́ẹ̀ mọ́ ohun tó wù wọ́n nìkan sọ ohun tó wù wọ́n nìkan sọ ohun tó wù wọ́n nìkan sọ ẹgbẹ́ Peaceman ò wò bẹ́ẹ̀ mọ́ ohun tó wù wọ́n. mo ti rán ọpẹ́ rere dá o mo ti rán ọpẹ́ rere dá èmi ò dúpẹ́ tún láṣẹ mi ò dúpẹ́ tipátipá o mo ti rán ọpẹ́ rere dá Ọlọ́run ṣe mo ti rán ọpẹ́ rere dá o mo ti rán ọpẹ́ rere dá èmi ò dúpẹ́ tún láṣẹ mi ò dúpẹ́ tipátipá o mo ti rán ọpẹ́ rere dá. gbogbo àwa Peaceman ṣẹ̀rí pọ̀rọ̀ wa ti já sọpẹ́ aṣoríire ọ̀rọ̀ wa ti já sọpẹ́ látòní lọ lọ́láwùwà ọmọdún ọláwùwà ọmọdún má bàyọ̀ wá jẹ́ Ọlọ́run ọ̀rọ̀ mi ti já sọpẹ́ mo ṣoríire ọ̀rọ̀ mi ti já sọpẹ́ nínú ọdún yìí ọláwùwà ọmọdún má bàyọ̀ mi jẹ́. إلى إنامة العيون وغابة النجوم وأنت الله حي القيوم فإن بابك مفتوح للسائلين فلا تطرد آئبا يا مولانا إنك على كل شيء قدير. gbogbo Peaceman lápapọ̀ gbogbo wa pátá ni mo kí àfọmọ́ àfàǹkì. Assalamu alaikum o gbogbo wa ni mo kí pátá ayé ẹkún oyọ kìín mo ló yẹ ká sọ̀rọ̀ àbí kò yẹ ká sọ̀rọ̀ ẹni takọ bí wọ́n ṣe lòdà lẹ́yìn takọ bí wọ́n ṣe lòdà adẹ̀tún kọ bí wọ́n ṣe ń tafà lẹ́yìn takọ bí wọ́n ṣe ń tafà torí wẹ̀dá tí o dúró síbi kan láwa fún lọ́bẹ̀ tó jọdà kí á ní fọ̀bẹ bá wà jà ẹgbọ́ sóyè ká dákẹ́jẹ́ tó bá rí bẹ́ẹ̀ aláròpin yóò mọ Ọlọ́run lè ṣe yìí tán
aláròpin yóò mọ pẹpẹ Prisma yìí lè rọwọ́ mu gbogbo ìsọkúsọ tá ń sọ irọ́ èké ni wọ́n ń pa aláròpin yóò mọ Ọlọ́run lè ṣe ìtàn aláròpin yóò mọ pẹpẹ Prisma yìí lè rọ gbogbo ìsọkúsọ tá ń sọ irọ́ èké ni wọ́n ń pa. Jíwá Model Abdul Wadi ẹ̀bùn lórí ọmọ alájà o ìkẹ́ Ọlọ́run kò sọ̀kalẹ̀ wá. Ẹ jẹ́ ká sọ̀kò ọ̀rọ̀ díẹ̀ àti jù wá náà bá lọ àyító náà bá bọ̀ o. Wọ́n darí dé o jẹ́ nǹkan. My president ṣé ká sọ̀kò. Ibrahim Labega bàbá ṣé ká jùkò. Àti jù wá náà bá lọ àyító náà bá bọ̀ o. Ọlọ́wọ́ náà ò jẹ́ nǹkan. Wọ́n ò béèrè lọ́wọ́ rí o. Ibi ọjà gbé ìtànà fèrè o. Ẹ̀bù a ti fọ̀rọ̀ wá lọ́lọ́hùn lọ́wọ́. A ti fọ̀rọ̀ wá lọ́lọ́hùn lọ́wọ́. Àdáni má gbàgbé kò jágbọ́ gbé mi o. A ti fọ̀rọ̀ wá lọ́lọ́hùn lọ́wọ́. Nítorí my president bóyá sọ fún ọ pé ìjọba bàbá wọn ọ̀gá wọn bàbá wọn ọ̀rẹ́ tí a àwíyé o bàbá wọn ọ̀gá wọn ọ̀rẹ́ tí a bàbá wọn ọ̀gá ńlá ìjọba Buhari ebi. Ó yá fún mi láyọ̀ dá mi lọ́lá fún mi láyọ̀ dá mi lọ́lá ọlá tí onípẹ̀kun ìmọ̀ràn fi bùkà lójú àrò nípìn fún mi láyọ̀ dá mi lọ́lá fún mi láyọ̀ dá mi lọ́lá ọlá tí onípẹ̀kun ìmọ̀ràn fi bùkà lójú àrò kò ṣe fowó rà bíbí rẹ̀ àdúgbò kò ṣe fowó rà bíbí rẹ̀ àdúgbò fún mi láyọ̀ dá mi lọ́lá ọlá tí onípẹ̀kun kí máa lóun fi bùkà lójú àrò níbí fún mi láyọ̀ dá mi lọ́lá fún mi láyọ̀ dá mi lọ́lá ọlá tí onípẹ̀kun lójú àrò níbí lójú àrò. Bákì tó sẹ́ńdà orí burúkú. Bákì tó sẹ́ńdà orí burúkú. Bóyá gbogbo Prisma yára kó ta ká ẹ̀ dànù. Bákì tó sẹ́ńdà orí burúkú. Kò ní ráyè nínú kádàrá mi. Kò ní ráyè nínú kádàrá mi. Ẹkún pẹ̀lú òṣè kò ní bá mi gbé. Ọ̀tún pẹ̀lú òṣè kò ní bá mi gbé. Ọmọ ti ní bọ́dọ̀. Ọ̀tún pẹ̀lú òsì ayọ̀ ní tèmi. Ọ̀tún pẹ̀lú òsì ayọ̀ ní tèmi. Bọ́lá ìlú aláyọ̀ mẹ́tẹ́ẹ̀ta. Bọ́lá ìlú aláyọ̀ mẹ́tẹ́ẹ̀ta. Ìlú Mẹ́kà pẹ̀lú Mẹ́dínà. Ìlú Mẹ́kà pẹ̀lú Mẹ́dínà. Ìlú Ìlọrin ìlú Kùránì. Ìlú Ìlọrin ìlú Kùránì. Ìdìbò kìráyọ̀ mi lò bí mo ṣe ń fẹ́. Kìráyọ̀ mi lò bí mo ṣe ń fẹ́. Ó yá gbogbo Prisma máa gbọ́. Ó yá ká má ṣàgbà kó ká má kábàámọ̀ o. Ká má ṣàgbà kó ká má ṣàbàámọ̀. Ilẹ̀ ọ̀gẹ̀rẹ̀ àbọ̀kọ́ yẹ rí. Ilẹ̀ ọ̀gẹ̀rẹ̀ gbogbo ọ̀tá wà látòkè délẹ̀. Gbogbo ọ̀tá wà látòkè délẹ̀. Ilẹ̀ lánú gómi àgbẹ̀ wọn lọ. Ilẹ̀ lánú gómi àgbẹ̀ wọn lọ. Àdìsẹ́ ilẹ̀ lánú gómi àgbẹ̀ wọn lọ. Ilẹ̀ lánú gómi àgbẹ̀ wọn lọ. Gbogbo ọ̀tá wà látòkè délẹ̀. Ilẹ̀ lánú. Adúpẹ́ fọlọ́run gbogbo ẹgbẹ́ Prisma. Adúpẹ́ fọlọ́run gbogbo ẹgbẹ́ Prisma. Lórí ọ̀rọ̀ ayé wa èyí tó ń bá wa tò amúdàlélà ẹ̀rù ń dúpẹ́. Ẹ̀rí lẹ́ni ìfẹ́ tó so wa pọ̀ kò mọ níyàwó láéláé. Látòrí ọ̀gá mi President Alhaji
àti gbogbo apátápátá Haji Ibrahim Labaika gbogbo amòkí óyá torí àsìkò máa sọ pé bí mo sùn bí n bá ti jí Masure mo tẹ̀sùn bí o máa yá tètè sàṣàlátù fún Muhammad Adéwálé. Jẹ̀lílì mi àlùfáànlá. Ẹ wò lẹ́nu àti dúpẹ́ fọlọ́run ọba amúdálíláì ẹrú dúpẹ́. Ìwọ tó bá máa ṣe bísímà yìí ṣe tọkàntọkàn má jẹ́ kẹ́rù kan gbá ẹ o ẹ̀rù bà mí Jẹ̀lílì àlùfáànlá. Torí pé mo ti lọ́lọ́run ọba lẹ́yìn mi ẹ̀rí kò sásìkò èrò pọ̀ nílẹ̀ tó máa kọrin ànábì Muhammad farayejo máa wá sọ fún gbogbo apátápátá pé gbogbo bí. àfi ilé ẹ lọ́wọ́ o àfi ilé ẹ lọ́wọ́ ẹrú rẹ̀ rèé o aláwìyé àmàdà àfi ilé ẹ lọ́wọ́ yé ẹrú rẹ̀ rèé o àní ẹrú rẹ̀ rèé o Bọ́lá Kalẹ̀ Aláyà àfilé lọ. ẹrú rẹ̀ rèé Ibrahim Labaika àfilé lọ. gbogbo bísímà pátápátá àní o kámẹ́rà nìlá o tá a bá lọ ṣáájú àfilé lọ. Bọ́lá Kalẹ̀ ọmọ Aláyà yìí ló ṣe zikiri. Azakiru Aláyà o Jagaba Islamic Jagaba ọmọ Aláyà ó kárí Jagaba ẹnìkan ò lè sọ wípé ká máa ṣe tiwa. Haji Aláwìyé Amọ́dá ẹnìkan ò lè sọ wípé ká máa ṣe tiwa. Alhaji Labaika èèyàn tó sọ bẹ́ẹ̀ á tẹ Ọlọ́run ò pa àfimí ẹnìkan ò lè sọ wípé ká máa ṣe tiwa. Bísímà ni mo wà o, Bísímà ni mo wà o, bẹ́ẹ̀ wá mi délé tẹ̀ bá mi lé. Bísímà ni mo wà o, 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 bẹ́ẹ̀ wá mi délé tẹ̀ bá mi lé. Bísímà ni mo wà o.